Ntí dà wọ́n láàmú Nàìjíríà nìyẹn. Òǹkálùkù ń ṣèfẹ́ nú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò ní túmọ̀ sí wa mọ́. Eléyà wà bóde dédé tí ó pè rẹ̀ ni ó mú kò ní irú tẹlòmíì mọ́ tiẹ̀. Kílódé ní peace ní kọ̀ǹdíṣàn tí ó gbà wúlò fún gbogbo ayé tí ó dẹ̀ ní túmọ̀ tí ó sì ní tako òfin àti àṣẹ Ọlọ́run. Ẹ mọ̀ gbọ́. Àmọ́ jà kàmínà lè. Wàlá ọ̀ṣà lọ́wọ́. Àmọ́ jà kàmínà lè àkì. Pẹ̀lú tí ìjì òdodo tọ́lọ̀ ń bá fún yín. Lẹ́kọ̀ọ́ lè jà alínà mi kò mọ ṣírí àtàwọn mi ní àjò. Ẹ máa gbọ́. Olúwa ní gbogbo oyè yín tẹ̀ ń bẹ lórí ilẹ̀. Mo kọ́kọ́ rẹ̀ wá. Ta ló dé rẹ̀? Ó nínú fìlà. Ìsìlápò ni. Ọ̀dọ̀ àyíká lọ wá. Ẹ lọ díẹ̀, èèyàn mẹ́mẹ́rin. Mo ní kó sínú rẹ̀ yọ̀ dàpẹ́. Kó sínú ọkọ̀ gẹ́gẹ́. Kọ́kàn kíkì ẹ̀ kọ́ máa fi jẹ́ àwọn. Àfà Al-Qur'an ẹ má bínú o. Ọkọ̀ ní ṣe ní dún o. Olúwa ni wala sha Allah lájà alákó mọ̀tá wáyé dàtà. Olúwa ni tó bá wù mí ni mo lè jẹ́ kẹ́ ẹ jẹ́ ìjọ kan. Kùránì rẹ̀ o. Olúwa ni tó bá wù mí tí mo bá fẹ́ kẹ́ ẹ jẹ́ ìjọ kan tí ò ní sí ti jẹ́ kìrìsìtẹ́nì àfi mùsùlùmí nìkan tí ò ní sí ti jẹ́ òṣèṣe àfi mùsùlùmí nìkan tí ò ní sí ti jẹ́ mùsùlùmí àfi kìrìsìtẹ́nì kan tí ò ní sí ti jẹ́ òṣèṣe àfi kìrìsìtẹ́nì kan. Olúwa ni tó bá wù mí tó jẹ́ pé ò ní ṣẹ̀ṣẹ̀ nìkan ni ó máa wà kò ní sí mùsùlùmí kò ní sí kìrìsìtẹ́nì ó ní tí n bá fẹ́ bẹ́ẹ̀ mo lè ṣe Ọlọ́run ní bó ń ṣe ṣe yìí bólúwa ṣe fẹ́ ni kí ló wá fẹ́ sọ wá dọ̀tá nítorí ntọ́lọ́run fẹ́ tọ́lọ́run dẹ̀ ṣe sẹ́mi ní change ẹ̀ síwọ́n ló change ẹ̀ nígbà tí n bá ti bọ́ ọ ṣe báwo ni mo ṣe fẹ́ present ẹ̀sìn mi fún ọ tí ó fi wúlò fún ọ. Ó ní wàlá ọ̀ṣọ́ aláwọ̀ lájà alákòó mọ̀táwà wàlá àkìn líyàbùlúwàkùn. Olúwa ní mo bọ̀ bẹ́ẹ̀ ti jẹ́ ìjọ kan tí èsè mùsùlùmí nìkan ní bẹ́ẹ̀ tí èsè kìrìsìtẹ́nì nìkan ní bẹ́ẹ̀ tí èsè oníṣẹ̀ṣẹ̀ nìkan ní bẹ́ẹ̀ Al-Qur'ani Olúwa ní líyàbùlúwàkùn. Olúwa ní mo fẹ́ fi dé ìwò ni fi má àtàkùn mú látara ń tà fún yín ìwé òfin tà fún yín ẹ̀bùn tà fún yín ọlá tà fún yín àǹfààní tà fún yín ipò tá a fún yín àṣẹ tá a fún yín ṣé lò ń lòkulò àbẹ́ lò láti fi bẹ̀rù Ọlọ́run. Fàṣítẹ́bí kò lè àyíra ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe dáadáa o ẹ ṣe dáadáa láàrin ara yín ẹ ṣàǹfààní fúnra yín ẹ wúlò fúnra yín ẹ jẹ́ kátẹ́gùn kẹ́ ọ̀dọ̀ ara yín ọ̀fẹ́ síra yín. Olúwa ní ọ̀dọ̀ mi ọ̀dọ̀ òun Ọlọ́run ni gbogbo wa ń padà bọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníwá àtàwọn àjọ míì tí wọn ò ṣe kankan Olúwa ló kálukú ń padà bọ̀ lọ́dọ̀ wọn lọ́hùn. Báyọ̀nà bí òkun bí màá kàn tó fi rí tẹ̀kítẹ́ ìfù. Olúwa ní tẹ́ bá wá dọ́dọ̀ wa gbogbo tí ń dé èdè òyedè lẹ̀ tí ò yé yín á ṣàlàyé fún yín. Ọ̀yá ẹ wá jẹ́ gbọ́ Kùránì Yorùbá ẹ jẹ́ ká gbọ́ Yorùbá ẹ gbọ́ mi yé Kùránì kan náà ní Quran 5:48. Ọ̀yá mò ń gbọ́. A sì ti sọ tírà náà kalẹ̀ fún ọ. Mo gbọ́ o. Olúwa ní ìrìn Ànábì sallallahu alaihi wasallam. A ti sọ tírà náà kalẹ̀ fún ẹ. Pẹ̀lú òdodo. Ẹ máa gbọ́ Quran 5:48. A ti sọ tírà náà kalẹ̀ fún ẹ pẹ̀lú òdodo. Olùmúnimọ̀ ohun tí ó jẹ́ òdodo. Olùfinimọ̀ èyí tí ń jí òdodo Al-Qur'ani nínú o. Nínú àwọn
àwọn tírà nínú àwọn tírà náà. Nínú àwọn tírà náà, tírà wo? Inú àtòrá, sẹ̀búrà àti ìnjílà, tírà tá a fún Mósè, tírà tá a fún Jésù, tírà tá a fún David. Tí ó ti síwájú rẹ̀ àti olùṣọ́ lórí rẹ̀. Olúwa ní gbogbo àwọn ìwé òfin yìí òun ló wọ́n máa dìfẹ́ǹdì. Nítorí náà ṣe ìdájọ́ láàrin wọn pẹ̀lú ohun tí Ọlọ́run sọ̀kalẹ̀. Ẹ máa gbọ́ o, Olúwa ní gbogbo àwọn àfáà, gbogbo dájọ́dájú àti pásítọ̀, déédé ń ta bámọ̀ tọ́jọ́rọ̀ Ọlọ́run, ìní ká ìṣèdájọ́ láàrin ara wa. Má ṣe tẹ̀lé ìfẹ́ inú wọn. Ẹ má lo ìfẹ́ inú o, má sọ pé tinú ẹ ló ṣe o, má rò pé bó ṣe wù ọ́ lọ́lẹ́, bó ṣe rò pé ó yẹ kí nǹkan oríire, try láti fọ́lú ọ̀rọ̀ Ọlọ́run. Kúrò níbi ohun tí ó jẹ́ ìwà, kúrò níbi ohun tí ó jẹ́ ohun tí ó wá bá ọ nínú òdodo. Má tẹ̀lé ìfẹ́ inú débi pé ìfẹ́ inú rẹ̀ yóò ní ilé olè, kò ní jí o lè ṣe ń tójú dodo, kò ní jí o lè ṣe ń tọ́tọ́, kò ní jí o lè ṣe ń tọ́yẹ. Má tẹ̀lé ìfẹ́ inú. Olúkúlùkù yín ni a ti ṣe òfin àti ìlànà fún. Ẹ máa gbọ́ o, Àlùkùránì rẹ̀ o, Olúwa ní oníkálukú yín láti ṣí òfin àti ìlànà ẹ̀sìn fún. Kùránì ní o, oníkálukú yín láti ṣí òfin àti ìlànà ẹ̀sìn fún. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ń bẹ́nu àwọn Báíbù táwọn kan ti yọ àwọn kankan dànù kó ń bẹ̀, ọjọ́ hàn sí a, gbogbo wa jọ mọ̀. But Kùránì fi rinlẹ̀ pé àwọn kan mú wà tí wọ́n máa jẹ́ Kìrìsìtẹ́nì, kò sí ń tọ́ yọ sọ wá dọ̀tá ara wa. Wàláì. Mo insist sórí ẹ̀ o. Torí àwọn àbá kan jẹ́ pé Kìrìsìtẹ́nì ní sọ́pọ́ọ̀tì ẹ̀yà àgbàlá lọ́wọ́ àmì ṣé wèrè ní ni. Sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn ni, káwá pa fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn gan. Ṣé Ìsìlámù ní ká máa ṣàbùsí ara wa ni? Ṣé Ìsìlámù ní ká máa parọ́ mọ́ yẹn ni? Ṣé Ìsìlámù ní ká máa yẹ̀yẹ̀ jẹ ni? Ṣé Ìsìlámù ní kí wọ́n sọ̀rọ̀ fún akáfi bí sún wọn ni? Ẹ máa yà náà jáde tó ní ká fi ibi sún olóore. Ẹ sọ bí ó wà ní Kùránì fún wa. Olúwa ní kíni tó ibẹ̀ yẹn wí àfà. Olúkúlùkù yín ni a ti ṣe òfin àti ìlànà ẹ̀sìn fún. Kùránì ní olúkúlùkù yín láti ṣe òfin àti ìlànà ẹ̀sìn fún. Tí ó bá ṣe pé Ọlọ́run fẹ́ ni dájúdájú ìbá ṣe yín ní ìjọ kan ṣoṣo. Ẹgbọ́n lọ́wọ́ tóbi jẹ̀mọ́. Allahu Akbar. Àlùkùránì rẹ̀ o. Olúwa ní tó bá wu òun ni, òun ìbá ṣe wá ní ìju ẹyọ kan, ìmọ̀ ká jẹ́ Mùsùlùmí ètò sẹ́ẹ̀d tó bá wọlé ọ̀bẹ. Àmọ́ kò wù. Ọ̀ ká jẹ́ Kìrìsìtẹ́nì ètò sẹ́ẹ̀d tó bá wọlé ọ̀bẹ, àmọ́ kò wù. Ọ̀ ká jẹ́ oníṣẹ̀ṣe babaláwo eriwo ìyà, àyàgbó, àyàtọ̀, ọmọ eriwo ìyà ẹ̀ máa ṣe ìkí àbẹ̀wò lẹ́mọ̀ wí. Ẹ̀gbọ́n, àmọ́ Olúwa ní bí Mùsùlùmí ṣe wà, tí Kìrìsìtẹ́nì wà, tó ní ṣẹ̀ṣẹ̀ wà, bọ́lá ń ṣe fẹ́ nìyẹn. Ọlọ́run ló wù bẹ́ẹ̀. How me, how you? Tí wọ́n aṣọ ẹ pé dandan níta ìdẹ́ agbọ́dọ̀ jẹ́ yọkan. Ṣé o fẹ́ sọ pé orí Ọlọ́run ò pé ni? Astagfirullah, astagfirullah. Ọlọ́run méje ní sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ láyé èmi tí fi kú. Àwọn àpọ́lọ́wọ́ ọmọ tí ń ṣe ni. Kùránì rẹ̀ náà. Wọ́n ní wọ́n lọ ṣe àlọ́wọ́ lájà alákùn ummatan wahidatan bá ń tún Yorùbá yẹn wí. Tí ó bá ṣe pé Ọlọ́run fẹ́ ni dájúdájú ìbá ṣe yín ní ìjọ kan ṣoṣo. Tọ́lọ́run bá fẹ́ ni ìbá ṣe wá níjọ kan ṣoṣo, but kò wù bó ṣe wù ló ṣe ṣe yìí. Tí mo bá jẹ́ Mùsùlùmí, tí mo bá kẹ́ni tí jẹ́ Kìrìsìtẹ́nì, tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ mọ́ kírun, ṣé tí mo bá ń bá a sọ̀tà ni màá lè júwe Ọlọ́run fún un? Ṣé mo bá ń bá a jà ní júwe Ọlọ́run fún un? Ṣé nígbà abájọ súnmọ́ra náà ni? Ní òfin rí mi bí ọ̀rẹ́ òun, màá rí bí ọ̀rẹ́ mi. Ná. Ṣùgbọ́n kí ó lè dán yín wò nípa ohun tí ó fún yín. That is fine. Olúwa lòun fẹ́ fi bí Mùsùlùmí ṣe wà, tí Kìrìsìtẹ́nì wà, tó ní ṣẹ̀ṣẹ̀ wà, Àlùkùránì rí o. Olúwa ni mo fi ṣe ìdánwò test ní láàrin yín. Ta ni ó jẹ́ ìpín ẹ̀sìn yẹn ni ọmọ rí àbí yóò mọ rí Ọlọ́run?
láàrin ẹni èèyàn bíi tiẹ̀ tí ó dẹ̀ máa hùwà ẹni Ọlọ́run tí ò ní máa jàjẹ ẹ̀sìn wèrè gbogbo ẹni tí bá jàjẹ ẹ̀sìn wèrè ni ẹbí Kùránì rèé gbogbo ẹnikẹ́ni tí bá ìmọ̀ ọjọ́ kìrìsìtẹ́nì ni o ọjọ́ mùsùlùmí tó bá ti ń jàjẹ ẹ̀sìn wèrè ni ọ́ wèrè gidi ni ẹ́ kí là ń bá kiri àìmọye àfà títún takò àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tí ń pẹ́ kèfèrí ni ẹlẹ́bọ ni ẹ ti ń kírun tí ń gbàwẹ̀ tẹjọ́ ń ṣe kẹ́límà láyé ọlọ́lẹ́bọ ni ṣé kò wá tóbi ṣé ẹ̀rọ ojú ayé yín lóde. Nítorí náà ẹ dún ní mọ́ láti ṣe iṣẹ́ rere. Ẹ máa gbọ́ o alukurani ọ̀rọ̀ náà Quran 5 verse 48 Olúwa ní nítorí náà ẹ dún ní mọ́ iṣẹ́ rere ní ṣíṣe. Ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìbáàjẹ́ Kristẹni ẹnikẹ́ni tí wọ́n bá kẹ́pọ́ láti ṣe àwọn tó ti flag sọ yìí láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ o. Ẹjọ́ bá ní tẹ́lẹ̀ àwọn ti flag ẹ̀ ẹ̀rọ ni. Ẹjọ́ bá ní tẹ́lẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá kápá láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ tọ́jú abíbúlé àyíká má tọ́ ìbùlé náà sí. Mo ń gbọ́. Ààyè ìbúpadà sí ọ̀dọ̀ Ọlọ́run ní pátápátá. Àti Mùsùlùmí, àti Kìrìsìtẹ́nì, àti oníṣẹ̀ṣe, gbogbo wa pátá padà sọ́dọ̀ Ọlọ́run ọbẹ̀ yọkẹ́ ṣoṣo. Ẹ pé la ilaha illallah. La ilaha illallah. A padà sọ́dọ̀ Ọlọ́run kan ṣoṣo ẹ̀hín. Nígbà náà, òun yóò fún yín ní ìró nípa ohun tí ẹ ṣe ìyapa ẹnu sí. Olúwa nígbà náà, òun ó wá ṣàlàyé fún wa èyí tí ń dájà alẹ̀ láàrin wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni o. Àfà, ìwọ náà lọ sí Àlùkùránì o. Kùránì orí 5 ẹsẹ̀ 48. Kí ni Mùsùlùmí yóò máa bá Kìrìsìtẹ́nì jà sí? Kí ni Kìrìsìtẹ́nì yóò máa bá Mùsùlùmí jà sí? Kí ló tà níjọ ríra wa bí ìrẹsì Ọlọ́run? Nígbà tí n bá súnmọ́ tí n bá bọ́ ṣe tí mo jẹ́ Mùsùlùmí, màá ju Ọlọ́run mi fún ọ. O lè tara bẹ́ẹ̀ kọ́ de dín Mùsùlùmí. Islam ẹ̀sìn tó rọrùn lẹ̀sìn Islam ẹ̀sìn tó kúnyẹ̀ mọ́ra lẹ̀sìn Islam kí ló dé tá ara wọn kẹjẹ fẹ́ sọ́dẹ̀ sí wàhálà kí ló dé tá ara wọn kẹjẹ fẹ́ sọ́dẹ̀ sí jàgídíjàgan at least Islam ò rí bẹ́ẹ̀ inna dina inda Islam Kùránì wà ní gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan táwọn ohun èmi Ọlọ́run náà ni mo build ẹ̀ wala insha Allah laja'alakum ummatan wahida. Ṣé nígbà tó lóun gan tó wá dá mi tó dá yín tí ò ṣe wá ní ìjọ kan paníyàbá? Ṣé mi lèmi ọ̀fà gidi kọ́ máa di pé a gbọ́dọ̀ jẹ yọkà àbí wọ? Who are you? Who are me? Ìdúpẹ́ gbogbo lé ọjọ́ péréte ló kù fún ọ̀rẹ́ wa o. Ọjọ́ péréte ló kù o. Èmi bá lọ́nkọ́lọ́ òní lè jó bóde kókó wọn fọṣọ ṣe apọ́lọ́jì. Mo bẹ lọ́nkọ́lọ́ òní jí ó lè bóde kí wọ́n fọwọ́ gbá egun fún kóró pẹran ni. Kí wọ́n fi ọwọ́ gbá egun fún kóró pẹran ni. Nígbà náà, yọ́ mọ̀ yìí pé bọ́n wá ìbọn bò. Èyí tí mo fẹ́ kó yé wa nù ètò sì kejì. Èyí jẹ́ ìdúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹran sí Ọlọ́run lọ́wọ́. Ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹran sí Ọlọ́run lọ́wọ́. Àbẹ́sítọ̀ tá a fẹ́ lò fún sílì mọ́sálásí wa wàláì gbogbo ẹ̀ ti pẹ́. Wàláì gbogbo ẹ̀ ti pẹ́. Mo sọ fún yín pé nìkan ló máa dán fún àbẹ́sítọ̀ àti sílì going to 2 million naira. Pẹ̀lú ògùn ọlọ́ọ̀ni náà ti sẹ́ẹ̀dì odidi owó sí wa. Kò sí bẹ́tẹ̀ lẹ́bù lọ́wọ́ mi máa ti náà tán o. Àti ràbẹ́sítọ̀ àti kó mọ́sálásí gẹ́ àti sẹ́nu owó táìsì.
bá mi san oníkálukú lẹ́san olóore o wọ́n ní eléyìí tá à ń ṣe yìí gbogbo tí ń jẹ́ àdúgbò ọkẹ́ nìkan kan ló bá ń sọ́ dìdùnnú gbogbo títí ń dùn mí nínú má padà sọ́ dìbànújẹ́ mọ́ ibi oríire ẹnìkan kan dé ọlọ́mọdé ò débẹ̀ takú sí yẹ̀sídù kúláyà omi ìlàlíhùlà yẹ̀sídù nílànú kúláyà omi ìlàlíbádìrì yẹ̀sídù nílànú kúláyà omi ìlàlíbádìrì gíga gíga lámì wò òṣùpá ọlá yìí ò ní ìwọ mi gíga gíga lámì wò òṣùpá ọlá by Monday to Tuesday Eric mẹsàsì wa gbogbo àbẹ́sọ̀ rẹ̀ pátá ni ó ti ráìm yóò ti ráìm mo wá sọ pé ẹnu ọ̀nà kan bẹ́nu mẹsàsì ta ní ìdílẹ̀kùn gíláàsì sí tí wọ́n dẹ̀ la máa ní di 150,000 ni wọ́n ṣe àdẹ̀fẹ́ print mẹsàsì àlẹ́ kọ́ńtà làbẹ́ kọ́sára fishing board ẹni tí ó kù yẹn ní 550,000 tá a bá fi mọ́ 150 that is 700 kí lẹ́yìn náà fẹ́ bu ọlọ́ inú 700 yìí àti rí 50,000 bẹ́ẹ̀ ó kù 650,000 kí ni wọ́n náà fẹ́ yá ọlọ́run kí lẹ́yìn náà fẹ́ yá ọlọ́run àkáǹtì máa sẹ́ndì owó náà sí rèé out of 700 tá a nídìí tá a fẹ́ ikú mọ́ọ̀sì àti ilẹ̀kùn glass tá a fẹ́ gbé síbẹ̀ àti ní 50,000 ló sábà ó kù 650 kí ni wọ́n náà fẹ́ yá ọlọ́run kí ni wọ́n náà fẹ́ yá ọlọ́run àkáǹtì rèé kí ni wọ́n náà fẹ́ yá ọlọ́run mọ́sá lẹ́dí yòókìrìrì làkọ́dọ̀n àsànà kí ló fẹ́ yá ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run town road á lọ ra town road lọ́la sátidé ẹ̀rì pọ́tùlá sunday ó di monday kan tó wá bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ kí ni wọ́n náà fẹ́ yá ọlọ́run lálẹ́ yìí inú sábọ̀ rẹ̀ ta need àti ní 50,000 kù 650 gbogbo tọ́lọ̀ bá bù wọ́n náà tó fẹ́ yá ọlọ́run ìwọ fún ọlọ́run ní kéńké kọ̀ gbà ní ńlá mọ́sá lẹ́dí yùkìrìdù láàkọ́dọ̀ ní àsànà ẹ̀yà wo sílì tá à ń sọ ìyá àti gbogbo táìsì tó wọ́n lọ bí 2 million plus yìí wà láìyẹn kan lọ́dà fún kìrìsìtẹ́nì dẹni bàbá náà kìrìsìtẹ́nì ni ó kọ́lọ̀ mọ́ dẹ̀dàmú sí láyé méjì ẹ̀rá rẹ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ètò àánú láàrin ara wọn ọ̀tọ̀ pàápàá jùlọ ẹni bí wọn mọ̀ sálá ó ní mọ̀ bánà lillahi baytan bánà lahu yawmal qiyamah ẹnikẹ́ni ní Rasul Karim pé ìbáàjẹ́ mùsùlùmí ìbáàjẹ́ kìrìsìtẹ́nì ẹnikẹ́ni tó bá ṣe ìkúnlọ́wọ́ fún ilé ọlọ́run tó bá dijọ́ gbèdé àlìkíámọ̀ olódùmarè alágbára ló ń gẹ́ máa kọ́lé fún lálìjẹ́ náà. ìtọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ojúpọ̀lẹ̀ tọ́rọ̀ mẹ́rọ ẹ̀sìn ọ̀pọ̀ wàláhì ọ̀pọ̀ kọ́lọ̀ ọjọ́ kó ṣe rọrùn fún wa ọlá àpẹẹrẹ àlùkùrẹ́ àná ọlá masha Allah la quwwata illa billah level gan mo lẹ́mi pa máa parí program wa yìí after level la wa yìí tora ní prayer inshallah gbogbo ọ̀nà tí wọn náà bá fẹ́ kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ibi tó mọ́sáàsì wá dé nìwọ náà gbọ́n lè yóò fi kìsù sáàtì mi sáàtì wọ́n mọ̀ kúdìrà fàlì yóò fi kìmí máa ta àkùlọ́
ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóríire àwọn alálùbáríkà àwọn tí wọ́n rán iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run má fa burú ṣe yín o má dẹ ẹnìkankan yín láàmú Olódùmarè alágbára méjì ẹ ráre ibi oríire ẹnìkọ̀ọ̀kan yín dé Ọlọ́run méjì ò débẹ̀ takú sí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó kó sí Ọlọ́run lọ́ọ́ bá mi kó yín lọ́wọ́ bá ń bí àbùkátà yín Ọlọ́run bá ń bí àbùkátà yín gbogbo ọ̀nà tọ́lọ́run ti pa ẹnìkọ̀ọ̀kan yín lẹ́rìn Ọlọ́run má padà pa yín lẹ́kún gbogbo ọ̀nà tá a ti wá ń béèrè ẹ̀rín Ọlọ́run kó pa gbogbo alẹ́rìn Ọlọ́run insha Allah la quwwata illa billahi aliyyil azim Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o Ọlọ́run la ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o Ọlọ́run la ó ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń ṣàánú èèyàn Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o. Ọlọ́run la ó ṣàánú rẹ̀ Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o gbogbo ẹni tí ń ṣàánú èèyàn Ọlọ́run la ó ṣàánú rẹ̀ o ìwọ náà tó bá fẹ́ ṣe èkó lọ́wọ́ lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí wa àkáǹtì nọ́mbà ló ti rí un ẹni tó bá jùnù dandan ni kó rí e ẹnì kan ò ní daṣẹ́ pọ̀ mọ́ Ọlọ́run kó kábàámọ̀ burú ẹnì kan ò ní daṣẹ́ pọ̀ mọ́ Ọlọ́run kó kábàámọ̀ burú ẹnì kan ò ní kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kó jẹ̀bi bọ̀ láíláí àtọ̀ kò dẹ̀ ní gbèrè ìtìjú torí náà ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wá o inshallah bí prógámì mi tòní bó ṣe lọ lẹ́rí yẹn ibi tí ọ̀rọ̀ aláṣejù ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ibi tó bá dé pẹ̀lú ògo tó lámọ̀ ọbùnrin gbọ́ aláṣejù bàbá àṣetẹ́ ibi tọ́rọ̀ rẹ̀ bá dé inshallah ànìjẹ́kẹ́ tí yín ó di sí ànìjẹ́kẹ́ tí yín ó di sí inshallah.